àsìkò téèyàn lè rẹ́ran pa jù ni àsìkò tí òjò bá pọ̀ jù tó jẹ́ pé oòrùn díẹ̀ òjò díẹ̀ oòrùn díẹ̀ òjò díẹ̀ torí ẹran náà wọn ò fẹ́ràn òjò tí òjò bá pọ̀ lápọ̀jù ẹran tì ní wọn ò ní jáde nígbó awádẹ̀bẹ̀ ń pé ó ní nǹkan tó ká wọn kúrò nílẹ̀ then tó bá tó stage kan tí òjò bá tó wá dẹnu kọlẹ̀ tó ní àwọn ẹran kan tó ń gbé nínú ihò lẹ̀ tó òjò yẹn bá pọ̀ jù á tún lé tàwọn ihò lẹ̀ yẹn á wá lè jáde. Ògbójú òde kú iṣẹ́ ribiribi lókè ẹ̀gàn. tó àsìkò tí ó dáa jù ni kóòjò má pọ̀ jù kóòrùn má dẹ̀ pọ̀ jù ìgbà yẹn ló dáa fún ọdẹ ṣíṣe jù. torí kò sí nǹkan tọ́lọ́run dá tí ò ní àsìkò tiẹ̀ ẹran míì wà báyìí tó jẹ́ pé ó fẹ́ràn ẹ̀rùn bí ewúta tí mò ń sọ̀rọ̀ ẹ̀ tó ń gbénú ihò òkúta yẹn òun fẹ́ràn ẹ̀rùn kì í fojú rójò ní tiẹ̀ ọ̀fàfà òun náà fẹ́ràn ẹ̀rùn kì í fojú rójò òun náà ló ní kinní kan ní ẹ̀yìn lọ́fàfà níná lẹ́yìn àti gidigidi náà ò fẹ́ràn òjò tójò bá kù bí gidigidi bá wà ní Àkúrẹ́ garage kò ló lè ṣẹ́jú mẹ́rin débì iná ò gbọdọ̀ pa ẹ̀yìn òjò gbọdọ̀ ta sí iná ẹ̀yìn tó ní àwọn time tí Ọlọ́run kọ fún àwọn ẹranko ọ̀yà ń tiẹ̀ kò sí lásìkò kan tí òun ò yí jáde bójò rọ̀ bá ṣe èrò ẹ̀ rí àgbọ̀nrín náà tó òkú ń tiẹ̀ òun lè jẹ ní òjò erin náà the same thing bójò wọ́n gbá ìrọ̀ lódìdí oṣù kan kó má dá oúnjẹ lọ ń tiẹ̀ ni tó bọ̀tà àsìkò tó dáa jù nìyẹn oòrùn má pọ̀ jù òjò má dẹ̀ pọ̀ jù. kò sí bẹ́ẹ̀ yẹn ṣe. kí ni àwọn nǹkan tí ẹtú máa ń jẹ nínú igbó tó sábà máa ń jẹ. ewé lẹtú máa ń láìkì ẹtú fẹ́ràn ewé bí ìtẹ̀wúrẹ́ ni tó bá débi nǹkan tẹ́lẹ̀ èso wà bí èso igi ó fẹ́ràn èso igi báwa náà ṣe fẹ́ràn fruit lòun náà ṣe fẹ́ràn ẹ̀ bí ọdán bí ọ̀gbọ̀lọ̀ wá jẹ́ pé ìgbà tó gbọ̀lọ̀ ti pọ̀ dáadáa nínú igbó tó bá ti débi tó ti ń jábọ́ lójó kó síbẹ̀ ó lè pa mẹ́ta mo lè pa mẹ́rin ajíwá láàárọ̀ àwa ń rọ̀lẹ́ táàmù tó máa wá nìyẹn. ẹ tún máa wá láàárọ̀. àárọ̀ ajẹ láàárọ̀. ilé àárọ̀ káago méje tó lù tètè ya débẹ̀. kọ́dẹ ti gan ó ti gẹ̀. wà á ti wá dúró síbẹ̀. òun jíbọ̀ wá jẹ oúnjẹ àárọ̀ yẹn eléyìí tó tẹ̀sùn bẹ mọ́jú tó bá ti jẹ́ pé o tanná débẹ̀ tó rọra fara pamọ́ ó ṣeé ṣe nígbà tó ń tanná bọ̀ wá máa wojú ẹ̀ eléyìí tó wá jẹ tìrọ̀lẹ́ àná tí ò padà tó fẹ́ jẹ tàárọ̀ ọjọ́ kejì kóhun tó jẹ lọ nìyẹn. ẹtù ò ní ojú kan tán máa ń gbé kò ní ibì kan tán máa ń padà gbé. kò ní bùsọ̀ o lè rí bí ilé ní tó sùn bí ilé ní ọ̀la ó lè ṣe bẹ̀rẹ̀ kó lọ sùn torí kò sí bí bẹ́ẹ̀ tó bá sùn ẹ ti rí bẹ́ẹ̀ yóò rí rògbò tó báyìí tó kò ní bùsọ̀ kan kò ní ibi tó bá ti jẹ dé ní táyé bá ti gbà fún múlẹ̀ ibẹ̀ náà ni yóò sùn sí. yóò sùn kò nílé kò dàbí tàwọn ẹran tó ń gbé nínú àpáta. àwọn ẹranko wo ló ní ibùsùn débi pé wọ́n á padà sílé wọn. irú gidigidi irú èdú ìyẹn kiri ó máa ń fara pamọ́ kò sẹ́ni tó lè rí gidigidi tàbí ẹ̀kìrì ó lè rí kó dọ̀tí bẹ́ẹ̀ ni pé ó máa ń wẹ̀ ni ibi tí ń sùn ni tó wọn ìfarawọ́lẹ̀ àìdá kan rí ihò igi tó ti ṣubú lulẹ̀ tó wá níhò
ibẹ̀ ni gidigidi máa sábà máa gbé jù. Hmm. ihò yẹn á Ihò tó tóbi tóbi. ó wá tóbi tó bá ti kó ọnú ẹ̀ á wá yíjú padà á máa wò ta àwa sùn kò ní jẹ́ kọrí sínú láéláé á sùn. wọ́n á dà ẹ́ lélẹ̀ àwọn ọmọ á sùn. àyàfi ilé tó òjò wá ṣú tí ò ráyè dénú ilé ẹ̀ á sá pamọ́ síbi kan táwọn máa pé òjò lè kan iná ẹ̀yìn. tójò bá kan náà yẹn kọ́ tójò bá kan kíní ẹ̀yìn yẹn kọ́ wọ́n ló léwu fún ẹranko yẹn. fẹ́ràn kò yẹn. òjò ní ò gbọ́dọ̀ kàn kì í ṣe pómi ò gbọ́dọ̀ kàn. òjò rọ̀ kó pa èèwọ̀ ni. ó lè fẹ̀yìn yẹn kó gbé sínú òògì kó òjò máa pa orí ẹ̀ ní òṣèlú bọ̀tí iná ìyẹn yìí yóò lè pa. bí iná ni kíní yẹn ṣe rí. bí tẹ̀yìn ọ̀fọ̀fà ni ọ̀rọ̀ ìyá sọ́tọ̀ bá ó ṣe funfun ẹ mọ̀ pé àwọ̀ kínní ní gbogbo ara tiẹ̀ dúdú báyìí kò dúdú kirikiri bí tiẹ̀ kiri bọ̀tí funfun àwa wà lẹ́yìn ẹ̀ báyìí. lẹ́tọ̀ yẹn bá dẹ̀ pa kòkòrò kan wà ní ìga ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin téèyàn bá yọ kó yóò kẹ̀ dànù. kòkòrò wà níbi. ní ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ṣé ẹ mọ̀ pé bí ẹsẹ̀ ewúrẹ́ lẹ́sẹ̀ ṣe tẹ́ ẹ̀ bá yọ kúrò báńkà lóòdù. kòkòrò wà ńbẹ̀. níga ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin. ní ẹranko tán pè ní ẹ̀dú. gidigidi. bẹ́ẹ̀ yẹn kàn kó igi ẹ̀kún tírélà ẹ̀ lè yan gbẹ yóò kẹ̀ dànù. tírélà igi gbígbẹ ẹ bá fi yan yóò kẹ̀ láì jẹ́ pé ẹ yọ kòkòrò mẹ́rẹ̀ẹ̀rin. wọ́n ní kòkòrò náà máa ń wà ní orí ẹran òbúkọ. wọ́n sọ bẹ́ẹ̀. ẹran òbúkọ ó dàbí ẹni pé ihò mọ́ ẹ̀ ló ń wà. ihò mọ́ ẹ̀. ó wà ní tewúrẹ́ náà níjọ́ òbúkọ nìkan kòkòrò ẹ̀ funfun báyìí. àti wá sọ pé ọdẹ ló lóògùn kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. ọdẹ tó bá ti lóògùn kì í ṣe ọdẹ. wọ́n wádìí ọ̀rọ̀ débẹ̀ ni torí nígbà tí ẹ bá wà lọ́mọdé ẹ wà ní skul ka ògbójú ọdẹ igbó orúmọlẹ̀ ka igbó elégbèje pa èrìnkèrindò gbogbo ìwé ìwọ̀nyí àwọn ìtàn kọ̀ọ̀kan wà nínú ẹ̀ tó jẹ́ ká mọ̀ pé àwọn tó lòun tí wọ́n dárúkọ wọ̀nyí kàkó oníkùnmọ̀ ẹkùn elégbèdé ọdẹ àkàrà ògùn tí àwọn bá ní nǹkan tí wọ́n jẹ́ ara wọn ò lè dán ìrun kan tá ń dẹ́wọ̀n tó làwọn ọ̀jọ̀gbọ́n wọ̀nyí ó ní nǹkan tí wọ́n rò débẹ̀ tá ń fi ṣe ìwé yẹn. bí tá ti bá iwin olóró méjì jà ó wà nínú ẹ̀ níbi ìfòyẹ́ tóun náà ti máa ògòǹgò láti pàdé ìyá ìjà nínú ìwé wọ̀nyí nínú ìwé ìtàn tó ọdẹ tó bá ti bá lòun tó bá ní òun kàn ń dẹkùn pé òun ò lóògùn kì í ṣọdẹ má jà tán ra wa ẹ wo kan tí mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ alámọ̀tẹ́kùn dé wọ́n ní mà pé Ọlọ́run gbàgbára lé ọdẹ lọ́wọ́ nílẹ̀ Oòduà báyìí mi ò rí eléyìí tí àwọn àmọ̀tẹ́kùn sí wọ́n láròjinlẹ̀ débẹ̀ ni wọ́n ní àròjinlẹ̀ débẹ̀ kò lè sí àmọ̀tẹ́kùn ní Delta kò lè sí agbá ilẹ̀ Oòduà lánàá àmọ̀tẹ́kùn wọ́n ronú débẹ̀ ni wọ́n dẹ̀ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tó oògùn wà àwọn oògùn wà lọ́wọ́ ọdẹ oògùn wà ọdẹ lóògùn ọdẹ gbọ́dọ̀ sọ pé òun lóògùn ọdẹ ò bá ṣe lóògùn ta ni ó tún lóògùn. ọdẹ lóògùn
ọmọ ìṣòro mi ìta dé bá ọdẹ nínú igbó mi ò lè jẹ́ pé ejò ló bù ṣán ìkan tí ó lò tó jẹ́ pé kò sí kankan yóò gbé máa yóò máa lọ ní gbẹ̀lódẹ̀ ti bẹ́ẹ̀ lòmí ìṣàn tó jẹ́ pé within láàrin ìṣẹ́jú méjì tó ti jẹ́ pé ọlọ́run jẹ́ pé ọlọ́run. wọ́n ní ẹranko burúkú a máa pọdẹ sínú gbóngbà mi. ó ní àwọn ẹranko tó ọlọ́run dìde fún àwọn ọmọ èèyàn ó dé wa ládé lérí àwọn ẹranko ni èmi nígbàgbọ́ pé ẹ má sọ̀rọ̀ ńlọ bàbá. ọ̀kẹ́ yẹn wá ní funfun ní góńgó mú báyìí tó bá ti lè rí tó bá ti rí funfun imú ẹ̀ ó ti rí oúntọ̀ mú àyàfi tó bá jẹ́ pé tó lè yáwó. gàtẹ́ ń sọ yé mi. ọ̀kẹ́ yẹn kò farawọ́lẹ̀ ní gbogbo àwọn ọmọ nkí náà. ó tóbi. ó tóbi lẹ́yìn òwe olókàn elégbèdè lọ̀gá gbòógì tẹ̀lé lẹ́yìn gbòógì ó kan òwe lẹ́yìn òwe ló wá kan ọ̀kín. mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé kí ni ìyàtọ̀ tó wà láàrin a máa ń gbọ́ ọmọ pé kan ní ìnàkí. ẹ máa ń pè kan ní ìnàkí. ìnàkí yẹn òun náà ni wọ́n ń pè ní elégbèdè. elégbèdè. o ò kì í nírù. bí èèyàn ní tiẹ̀ ẹ bá rí elégbèdè kò ní ìyàtọ̀ fún èèyàn irun ẹ fi mọ̀ pé ilé yìí ṣe èèyàn òun wàá ga bí èèyàn ṣe máa ń ga oníga tó máa ń nàró rìn bí èèyàn táyé bá gbà dáadáa ó máa ń nàró bí èèyàn kò sí ìyàtọ̀ ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pàbó ọmọ ẹ̀ máa ń já sísàlẹ̀ ni yóò wá sísàlẹ̀ bí tóbi kò ní níyàtọ̀ irun nìkan lẹ́wàá fi mọ̀ pé akíní yìí ṣe èèyàn gbòógì òun nírù gbòógì nírù òun wà tóbi tó elégbèdè àti kì í ṣe
kì í ṣẹgbẹ́ ògúnfe o tóbi ẹnu ẹ̀ bí ẹnu police dog ni ajá ìbò. ìyàtọ̀ tó wà nínú àwọn méjèèjì ni lẹ́yìn elégbèdè nìkan ní gbogbo àwọn ọ̀bọ yẹn nìkan ni ò nírù ìyẹn ìnàkí wọn kì í nírù àwọn tó kù wọn nírù ìrù wọn kàn gùn jura wọn lọ ni. tó ń gbà tí mo wá rí ọ̀kín tí mo wá yìnbọn fún tó wá jábọ́ mo débi tó bí tí kíní ti jábọ́ ni mo bẹ̀rẹ̀ sí ní wá kiri àṣé mo ti kọjá lẹ́gbẹ̀ẹ́ ó wá lọ kó sínú ko àpáta kan wá ó wá yíjú jáde àṣé ó ń wò mí nígbà tí mo máa fi jòlójó pé kíní ni kí n yọ àdánù àkọ ó kàn fò mọ́ mi nígbà yà ni ọ̀tá dẹ̀ wà lára ẹ̀ Ọlọ́run ló ní mo ti tètè yọ àdá yẹn jáde nínú àkọ ifò tó fò mọ́ mi báyìí mo fún ní àdá. ọ̀bọ ni ó fẹ́ já mi jẹ. ọ̀bọ ni ó tóbi díẹ̀. ó tóbi. ó fò mọ́ yín láyà. ó máa tóbi tó akọ ajá. ìbọn bà. dáadáa àti ìbọn bàbá kò lè jábọ́. ó sọ wá fò mọ́ yín láyà kí ni plan tẹ́yìn kò fẹ́ ṣe. ó fẹ́ bò mí jẹ ni ó fẹ́ jà ni ó máa jẹ yín dáadáa kì í ṣe ẹran kan téèyàn ń sìn àwọn tó ń sìn wọ́n àdà kan tà tàbí kan parí jẹ láti ní yóò jẹ yín kì í ṣe kò dàbí àwọn òwe. ó fẹ́ bù yín jẹ ni. ó fẹ́ bù mí jẹ ni wọ́n máa ń ṣe elégbèdè ìjà gbòógì náà ìjà bọ́tí ọ̀kín ẹ̀dùn àti ọ̀kàkà. ọ̀bọ náà gbòǹgbò tẹ́ ń sọ yẹn. gbogbo wọn àwọn wọ̀nyí elégbèdè ni o gbòógì òwe then ọ̀kín ẹ̀dùn ọ̀kàkà àti ìjímèrè. bàbá ọ̀bọ gbogbo wọn ọ̀bọ wọn kí ni. ìran ọ̀bọ ni gbogbo wọn. pátápátá. family man kí ni wọn. ìdàrúlẹ̀ tó wà ní pápá báyìí tí ò sí lọ́dọ̀ wa mí. ẹ̀dùn ti bí báyìí kì í bí méjì. kọ̀ǹfàmù ẹ̀dùn méjì ni máa ń bí. méjì ni ó bí. méjì ni wọ́n máa fi oríkẹ̀ náà máa fi ń kí àwọn èjìrẹ́. ẹdúnjọbí èjìrè ará ìsokùn wíníwíní lójú orogún lójú ìyá rẹ̀ ọ̀bẹ́kìsì bẹ́kẹ́sẹ́ ó bẹ́ sílé alákìsà ó sọ alákìsà dónígbà sùn omi tí ń bá ọrẹ lé èmi kí n padà lẹ́yìn rẹ̀. tó kò sí èyàn ń bí pápá lẹ́yìn wà méjì ní ó gbọ́dọ̀ mọ̀ bí. àwọn ìlú wo ni ìlú pápá. láti Kwara lọ báyìí pápá ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ lọ. ẹ ti yìnbọn ní gbogbo Kwara. mi ò yìnbọn bẹ̀ ṣùgbọ́n mo débẹ̀ rí. débẹ̀ lọlẹ̀ haúsá wọ̀nyí tí mo wo kódà mo lọ tí mo wo ìrírí bí àwọn ẹranko ti bẹ̀ wọn ò dàbí ti bí. kí ló dé. ẹ̀gàn ò sí lọ́hùn bí ìtẹ̀ ọ̀dọ̀ wa. igbó ò sí. kò sí. ṣùgbọ́n ẹran wà ń bẹ̀ ṣùgbọ́n wọn ò yàtọ̀ fún ti ọ̀dọ̀ wa mi. ìbí ni máa ń jẹ jáde sí ìgboro lọ́dọ̀ wọn lọ́hùn. nílẹ̀ pápá. nílẹ̀ pápá. Bàbádé Kàwúrì ní ọ̀nà nọ́ọ̀tì ẹ̀gbọ́n ojú ọ̀nà báyìí lẹ́ẹ̀ ti máa wo táígà tẹ́ẹ̀ ti máa wo kìnìún. wild animals. ó wà lọ́dọ̀ wọn dáadáa táígà báyìí kò gbọdọ̀ sí ń bí wọ̀nyí kò láìkè inú ọgbà pápá ni láyọ̀n báyìí ọ̀dọ̀ wọn lẹ́sìn lérí ìyà tó wà nù irú èso báyìí ń ṣe kò sí ń bí. ilẹ̀ pápá náà ló wà. ilẹ̀ pápá ló wà kódà ó tẹ̀ pọ̀ ní Kwara tí ó pọ̀ ń bẹ̀ dáadáa. ọ̀pọ̀ ní ọ̀nà Kwara. Kwara pọ̀ ń bẹ̀ ehoro pọ̀ ń bẹ̀ wọ̀nyí. wọ́n ní àṣà kan bẹ nínú igbó tó lè téèyàn bá kíyèsára ó lè pa odidi èèyàn. Ọlọ́run ní jákárí láburú
kì í ṣe kó lè pa géńdé o ó dẹ̀ lè pa géńdé nǹkan tí bá ti ń dá ẹtú pa tí ń pàgbọ̀n rí ẹtú tá à ń ròyìn ẹ̀ àbí àṣà tá à ń ròyìn ẹ̀ ó tóbi. bó ṣe tóbi tó a tó tọ́kì tòlótòló. tọ́kì ní láyà tó. mo ti parí dáadáa lọ́pọ̀lọpọ̀ gbà ó dẹ̀ jẹ́ ẹran elépo òrò ẹran ni máa ń jẹ ní tiẹ̀. ẹran ló máa ń jẹ. ẹran ló ń jẹ tiẹ̀ ó dẹ̀ máa ń gbóòórùn bí ìtajà ó mọ ibi tẹ́ran kó jẹ sí ń gbóòórùn. àwọn ẹranko yẹn wà nílẹ̀ wa ń bí báyìí. ṣé àṣàdì. àwọn àṣàdì yẹn. mo ní mo ti pa dáadáa lọ́dọ̀ wa ń bí pọ̀ dáadáa. ó lè kù gìrì síyàn téèyàn bá ṣọ́ra. kò lè kù gìrì síyàn dídú ènìyàn ó máa ń jẹ́ kẹ́rù bà wọ́n ṣùgbọ́n àwọn tó máa ń ṣe léṣe làwọn tó máa ń pe ẹtu. bíi ti báwọn. ó ní bá a ṣe ń pe ẹtu tẹbátẹbá tẹ bóyá ó tó tẹ̀lé kí ọwọ́ èèyàn ò yá. kì í ṣe pé ká lọ dá gbẹ́rẹ́ sí hòmù àwọn kan wà tí wọ́n máa ń dá gbẹ́rẹ́ èyí ibi tí mo sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan ni pé wọ́n fa agbára wá iṣẹ́ òde kejì. kíní kan wà bí ọparun báyìí tá a bá gbẹ tán tá a bá tẹnu bọ̀ bí ẹtú ṣe ń dún ni ó ṣe máa dún. tó bá dẹ̀ jẹ́ pé a fẹ́ pe ẹtú ń sìn ẹ wàá pè é ní pé ohun ọmọ ẹ̀ yóò sáré jáde yóò rò pé bóyá ọmọ òun ní ń ké tàbí ọmọ ìyàwó wọn lè léra wá méjì wọn fẹ́ wá wo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹtú tí ń ké wọn nígbà pé èèyàn ní. ó pẹ̀lú nǹkan tí àwọn ọdẹ tó bá ń ṣe irú nǹkan yẹn wọ́n gbúdọ̀ fara pamọ́ sí ẹ̀gọ́gì bí mo ṣe jòkó ìmọ̀ ń fẹ̀yìn tì bí. bó bá gba ẹ̀yìn wá kò lè rí i tó bá ń bọ̀ máa ti rí i máa jẹ́ àmọ́ ìmọ̀ wa wọ́n gbúdọ̀ fara pamọ́ lórí nǹkan wọ̀nyí ẹ̀ bá fara pamọ́ tó bá wá lòdì ìgbé eléyìí ó lè kí ìjọba orí ń tọ̀. ní ẹyẹ yẹn. ọ̀sẹ̀ ẹranko tó lè kì tó lè bọ̀. tó bá ti lè wọ̀ wọ́n rárá láàrin tó ti da gbóró náà wọn lójú ìpele tó bá dẹ̀ mú ẹ̀sùn bẹ́ẹ̀ tó bá ń jẹ́ lẹ́sẹ̀ wọ́n á sì gbé tó ń dùn wọ́n fi ká ń jẹ ní dáadáa àwa gbọ́. ẹtù yòó ní lè gbéra. mo rí ní ọwọ́ Olúọdẹ Apẹrin. ní ẹyẹ yẹn. kò ní àtàkì ọdẹ. ó ṣe ń padà bọ̀.
láì kò jẹ́ lọ. Ìfun ẹran yẹn ní ọ̀jẹ̀. egun ẹ̀ kàn wò bí ẹni pé èèyàn ló da ẹran kù Bàbá, àsìkò wo ni àwọn bíi ìgalà máa ń jẹ? nínú oko fi ara báyìí ìgalà ti fojú sọ ibi tí onílágbin láì ní kókò tó kù kókò sí inú ibẹ̀ yẹn yóò máa ṣọ́ ń tọ̀ ní tàbí pákí tàbí ata láì kí ìwé ata ìwọ́ ọ̀rọ̀ rẹ̀ ní àárọ̀ ẹni tí 7 to 8. Tó bá aṣọ yóò ti dé bẹ̀kílẹ̀ tó mọ̀. Wọ́n máa ń jẹ ìyẹ́ àárọ̀. Bá jẹ́ pé káàdì ibi tó ti ń jẹun dáadáa lọ́wọ́ alẹ́ jẹ ìwé tán tó bá ti rí má ṣe èmi tó bá súnmọ́ bẹ̀rẹ̀ yóò lọ dàyà lẹ́lẹ̀ níbi kan. Owó yẹn á máa ń Ok, gbogbo etí ìgalà bá jẹ. So tí èèyàn bá fẹ́ wá mú ìgalà yẹn, tí èèyàn bá fẹ́ rí pa, èèyàn ò ní dúró síbi tó ti jẹ ewé yẹn mọ́. Oko tó bá súnmọ́ bẹ̀. Wọ́n dẹ̀ kí ń jẹ lẹ́yọ kan. Wọ́n máa ń dá jẹ dáadáa. Ṣé rí láyé àsìkò yìí bàbá, àwọn kankan ń ṣẹlẹ̀ tá à ń rí lórí ayélujára. Àwọn kan tá à ń rí yẹn ni bíi pé kán bí ọmọ míì kí ìṣesí rẹ̀ dàbí ẹranko, kán bí ọmọ míì ó fojú jọ ọ̀bọ, kán bí ọmọ míì kí ìṣesí rẹ̀ kó dàbí àwọn ẹranko inú igbó. Ṣá a lè sọ wípé irú ìran àwọn bẹ́ẹ̀ yẹn wọ́n ti ṣọdẹ rí ni, àbí kí ló lè fà á? Ọ̀bọ torí bí tàgbọ̀nrín.
jẹ́ pé ó wà ní àbàdàn kò fẹ́ wà wọ́n á pẹran kan tó wá látẹ̀jú mọ́rún ó wò láwòjú pẹ̀lú orí tó wà. bàbá mo wo fọ́nrán kan lórí afẹ́fẹ́ fọ́nrán tí mo wò yẹn mo rí pé ìyá yẹn bí ọmọ bíi 5 ọmọ 4 nínú ọmọ ìyá yẹn wọ́n jọ ẹranko pàápàá jùlọ wọ́n jọ ọ̀bọ ṣáà lè sọ wípé ìgbà oyún náà ló fà á torí ọmọ 5 ní ìyá yẹn bí 4 jọ ọ̀bọ nu 5. ó ṣeé ṣe ọkọ tó fẹ́ tuntun ara ẹ̀ ó lè jábọ̀ àti I could remember nígbà kan láti bí èèyàn ń pẹ́ ẹran yìí wọ́n lọ bá dáàbì wọ́n máa ń pàdé ó lè ṣe mi ò ṣòro. ẹni tẹ́ bá ti rí ẹni sẹ́ẹ̀ ṣe kí ni. oníkìyìn bá kú oníṣẹ́mi ò ṣòro. láàárín ọ̀sẹ̀ nípa mẹ́jọ. ó wà ní orí second ball. iṣẹ́ tí ń ṣe tegbétegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun bá yágíyágí kọ̀tùkọ̀tù kùdìẹ̀kùdìẹ̀ ohun tó ń ṣe nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà àsìkò ìjọ ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ojú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí ni bí mo ṣe gbé ní ìfẹ́ tí ṣe bí mo tẹ̀ ká lọ ṣètọ́jú ara nílànà tegbétegbò ìgbàlódé ṣe wá rí ìbò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. ẹni tí ìjọba ti ń yọ sọ pé nílò lélẹ̀ láti lò. má jẹ́ kí wọ́n rí ìyóògbé yìí fún ọ láyìnlá ìgbọ́gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. ilé iṣẹ́ rẹ́lẹ́sì ṣẹ́pì limited gbàdúgbẹ̀lẹ́ òkè ìṣòkò òdùnúwó wà ní òdùnúwó complex òdùnúwó street adjacent lamako water off olisa road ìjẹ̀bú òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801 0669 7156 07054 489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí rẹ́lẹ́sì ṣẹ́pì limited fún nọ́mbà yìí lọ sí 832-898-9610. àlàáfíà ló ṣàtọ́kọ̀ fún ìlera. ẹni tó fa adìẹ lẹ o àti òfin tó fa ajá ẹ lẹ o tọ́ọ̀kì ni o kò sẹ́yọ̀ kan tó sọnù ọdún kejì nígbà tí mo yarí pé èmi nǹkan tá ṣe fún mi yẹn pé wọ́n náà wọ́n fẹ́ san 100,000 pé mi ò ṣe wọ́n máa yàtọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni ọdẹ lè ṣọ́ àdúgbò orí kó dẹ̀ jẹ́ pé inú yàrá ẹ̀ ní oṣù tí ò ní kó inú yàrá ẹ̀ ibi kéèkan má ti sọnù ni ibi kéwu má ti wú wọn ni òun ni ó mọ̀nà tó òun ó tọ̀ tó bá ti lè mojú ọ̀nà tó wọ inú síìtì yẹn iṣẹ́ ti ṣe àyàfi tí ò bá ti ṣe ojú ọ̀nà ni wọ́n gbà wọ́ bẹ̀ lókù tó bá jẹ́ pé ọ̀nà ni wọ́n tọ̀ wọ́ bẹ̀ kò síbi tí onítọ̀ ń lọ ilẹ̀ kò bó ṣe wà kò ní kí ìta bá yọjú wò adẹ̀dẹ̀ kó mọ ṣe 3-4 síbẹ̀ kò ní kọ́kọ́rọ́ àyà tí n bá fẹ́ lọ kó nìkan kò sí kan tí ó sọnù ńbẹ̀ bó lágbára yìí wà nílẹ̀ Oòduà pé àìní olórí agbára yẹn sì wà ńbẹ̀ kì í ṣe pó tán ó wà ńbẹ̀ mo rẹ kọ́ níbi tẹ́tí wá yẹn nílẹ̀ Oòduà olórúkọ Ifẹ̀ lórúkọ Ìjẹ̀bú Oǹdó lọ bẹ́ẹ̀ ẹ wo ti Ìlóbó àti Ifáyìnjọ sí wọ́n béèrè question tẹ́ béèrè pé níbo lágbára tẹ́ ń lù nígbà tẹ́ lè bá wa fèsì ta ló lọ bẹ̀ lájẹ́ pé ọ̀dà wa láti kódà ládéhùn kódà tó ládéhùn ni. president àwa ní ẹ̀yin alágbára ìlú ẹ̀jọ́ o ẹ̀tagbára bá wà lọ́wọ́ o ẹ̀yà nídìí yín o àwa lè bá wa fẹ́ ẹ̀nu kálukú àwa kó sọ́jà náà.
á wá látòkè wọ́n á ṣàdéhùn á lẹ̀ ní olórí tó máa kẹ́ẹ̀dì àwọn wọ̀nyẹn gbà náà tó lè rí ṣe. bàbá wàá tó padà wá sọ́dọ̀ yín kò sí wàhálà. torí wípé iṣẹ́ pọ̀ tèmi àti yín jọ sí. nígbà tí a bá padà wá. lákọ̀ọ́kọ́ mo kí gbogbo àwọn ọdẹ nílẹ̀ káàrọ̀ òjì. ọ̀rẹ́ mi kan wà níbí níbi tó bá tiẹ̀ débẹ̀ báyìí òun náà fi jẹ kábíyèsí onítàyẹ́ àjọ ń dẹkùn nígbà yẹn. ọdẹ làwọn náà. ó ṣe gbé machine wọlé ń sìn ó wà níbẹ̀. bàbá ń padà wá sọ́dọ̀ yín. kò sí wàhálà. torí mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ó wà nínú ọdẹ. ọdẹ kó ọgbọ́n sínú. Ògùn adájọ́ obìnrin tó gbowó ọ̀nbẹ tó ń dájọ́ ọ̀nbẹ Ògùn adájọ́. bàbá ó múnú mi dùn tí bá ń gbọ́ nípa àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé pàápàá jùlọ nípa àwọn nǹkan ọdẹ. ayé ti dayé ọ̀làjú. láyé àtijọ́ iná orí lọdẹ ń lò pẹ̀lú kámbàdì wọn àṣẹ sí ìgbà mi àmọ́ gbà tẹ́lẹ̀ pé tán bá dénú igbó tí tọ́ bá iná àmọ́ kú. àtẹ̀ǹtà kábàdì ó lé tán. nínú igbó. gbàmí èèyàn kó sínú èrùn. ọdẹ tó roko tí ọ mẹ́ran bọ̀ yọjọ ọ̀run lápá ṣága ọbẹ̀. èmi wá mọ̀ sọ pé yọjọ ọ̀run láàlà ìṣẹ́ràn ọbẹ̀ o inú mi á mọ̀ dùn tí n bá tiẹ̀ ń gbọ́ nípa àwọn ọdẹ pàápàá jùlọ àwọn ọdẹ tó ti jìyà lókè ẹ̀gàn àwọn arépa lákàlà àwọn arépa lẹ́gàn ọdẹ òṣèé òǹkàn òkùlú ajẹyèkè inú mi á mọ̀ dùn òféèfé ògbàpó ẹ mọ̀ ṣe ẹ mọ̀ ṣe bàbá ṣé wá níbẹ̀ ṣe wá sọ pé ẹ ti fi àdàgbà iṣẹ́ ọdẹ lẹ̀ yìí bí ọdún 3 sẹ́yìn bàbá ayọ̀ rẹ̀ sì tún ń bọ̀ o. ayọ̀ wa ń bọ̀ bó pẹ́ bó yá o ayọ̀ yẹn sì tún ń bọ̀ bàbá torí ó ṣeé ṣe kí àwọn èèyàn tó fẹ́ràn yín kán rí ìnáre fẹ́ràn yìí kán wá ní ẹ jẹ́ ká nàgà mọ́ bàbá yìí náà máa lọ́gbọ́n kan nù torí áńgẹ́lì tó ń pínre màlẹ́kà tó ń pínre yóò pínre tèmi báyìí ibì kan ní ó gbà wá ó ṣeé ṣe káńgẹ́lì yẹn sọ̀kalẹ̀ wá fún rẹ̀ kó kó sínú èèyàn kó wá ran ẹnìkan lọ́wọ́ kẹ́niyẹn dẹ̀ lọ bá ẹnìyẹn kẹ́niyẹn dẹ̀ jíṣẹ́ ó wá ṣeé ṣe kọ́lọ́ nǹkan mọ̀ọ́mọ̀ ran èèyàn lọ́wọ́ pé jẹ́ kí ẹnìkan dédé rìn kó rìn nà kó bá aláàánú pàdé torí ẹ̀ la ṣe máa ń káàkiri ṣùgbọ́n mo mọ̀ wípé kò sí bó ṣe lè le tó bàbá àwọn èèyàn máa rí ìnà rí èèyàn ni mo pé mi sọ pé àwọn èrò torí Ọlọ́run má jẹ́ èrò ọ̀dá èèyàn lọ́dá tá bá sọ̀rọ̀ nípa èrò máa ń kó bá nǹkan ni èèyàn máa ń ran nǹkan lọ́wọ́ ni àwọn èrò ẹ lè rí wọn nu mọ́tò tán kàn pọ̀ ọkọ̀ èrò Ọlọ́run má jẹ́ ń bá wọ̀ ọkọ̀ téèyàn bá wà ni màá bá wọn wọ̀ torí èrò àwọn èrò tẹ́ bá wò wọ́n dáadáa ariwo lásán lèrò máa ń nílò àwọn àní èrò wà ń bẹ̀ tọ́pọ̀ àwọn sọ̀rọ̀ nípa ariwo nu ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ nípa àwọn èèyàn bàbá àwọn kan bẹ tó jẹ́ àwọn èèyàn ó lè má ju 2 lọ ó lè má ju 3 lọ wàláhì èèyàn ni wọ́n ń pè wọ́n wọ́n á lè ní ẹnáwó gan bàbá yìí gan lè ní í ṣe pẹ̀lú nǹkan tó jẹ́ nǹkan ìgbéga ilẹ̀ káàárọ̀ oòjíire bàbá ǹjẹ́ ṣé mọ̀ pé bá a ṣe ń ṣe àwọn nǹkan tá à ń ṣe mọ̀ pé àwọn èèyàn ńláńlá rí lókè tó jẹ́ wípé wọ́n kàn lè má ti kọbi ara sí ìmí sì lè kọbi ara sínú wọn tó sì ń wò pé díẹ̀díẹ̀ wọ́n sì máa wò lọ díẹ̀díẹ̀ ó wá ṣeé ṣe ṣé ó ṣeé ṣe bẹ́ẹ̀ káwọn èèyàn wá wò pé bàbá ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò ní ilẹ̀ káàárọ̀ oòjíire tán bá mú yín mọ́ sẹ́ jáde. tán bá ní ìrànlọ́wọ́ kí ló dé ibi tí èèyàn bá mọ̀ nípa ẹ̀ka tó lè fi ràn lọ́wọ́ ó dé dandan kéèyàn náà jáde èèyàn lẹ̀ tó mọ ẹni tó tún mọ ilé tó tún ju tò lórí èèyàn ní nǹkan tán èèyàn ní nǹkan tán. láni nǹkan ni kò lówó ẹsẹ̀ ńlé. ètò ìmọ̀ pé ọdẹ ìwà nǹkan tì ní ilé tí mo mọ̀ ó lè yàtọ̀ sí ti
wọn lọmọ ìyá mẹ́ta ò gbọ́dọ̀ ra àkùkọ kó má kọ Mm. ọmọ ìyá mẹ́ta Mm. kàn pa wọ́pọ̀ ra àkùkọ ẹyọ kan àkùkọ ẹ̀ má tún lè kọ. ọmọ èèyàn mẹ́ta ò gbọ́dọ̀ ìyàwó ra àkùkọ mẹ́ta kákùkọ yẹn kó má tún lè kọjá yé járùn. ok ọmọ ìyá mẹ́ta ò gbọ́dọ̀ ìyàwó ra àkùkọ ẹyọ kan báyìí kó tó wá mọ̀ lè kọjá kó má lè kọ. yóò lè díẹ̀ o. tó fi ṣe bí òwe. ẹ mọ̀ ṣe bàbá inú mi dùn bàbá mo sì tún bọ̀ iṣẹ́ tá a jọ ṣe pọ̀ torí mo mọ̀ wípé ọgbọ́n ń bẹnu yín ọgbọ́n ń bẹnu ọdẹ ló lo oògùn ọdẹ ló lọ́gbọ́n pàjé ó ní ẹ lọ bá bàbá ọlọ́gbọ́n ń bẹnu bàbá yẹn. pàjé. Kí lórúkọ wọn? Elijah àwọn náà ní ẹ lọ bá bàbá ọgbọ́n ń bẹnu bàbá yẹn. ẹ bá dárúkọ mi lójú dìlọ. mọ́tọ̀ṣọ́. Dìlọ tó wà lọ mọ́tọ̀ṣọ́ tó wà ní ọ̀nà Ìjẹ̀bú ẹ tún mọ Dìlọ. kódà ẹ tún mọ Dìlọ. kí ló dé. mọ́tò ẹ̀ tí wà lọ́wọ́ mi bí lọ́jọ́ tó pa erin méjì. lọ́jọ́ tí Dìlọ pa erin méjì. àwọn yẹn kàwé wọ́n dẹ̀ tún ṣiṣẹ́ ọdẹ. kàtí mo sọ pé a rí òǹkàwé nú ẹ̀ nìyẹn pé a rí graduate ló yìnbọn. ṣé bí pàjé náà ìwé lọ́kà graduate ní pàjé náà ní yunifásitì. ọ̀tẹ̀ bá ti ń fojú wo ọdẹ wọn rò. gbàgbọ́ òní má sọ ọdẹ bí mo bá ti ṣọ́ọ̀ṣì dé bá gbé bàn mi ìgbàgbọ́ òní má sọ ọdẹ. gbàgbọ́ òní kéèyàn má ṣòro ilé ẹ̀. bẹ́ẹ̀ni. bí mo ṣe jẹ́ mùsùlùmí tó bá yẹn ń sìn oronú lè bàbá tèmi ò lè ṣe. ẹ filẹ̀ kí ló tẹ̀ fi filẹ̀. báwo máa ṣe filẹ̀. kí ló tẹ̀ fi filẹ̀. mi ò lè filẹ̀. ẹ lóró ìdílé bàbá yín tí ẹ sì lọ Mẹ́kà. mi ò tí ì lọ. ẹ tí ì lọ. ilé ìbàpọ̀ lọ́wọ́ ó ṣe. ẹ lọ. agbára lọ́wọ́. ẹ ṣáàjà sọ pé ẹ lọ. bàbá ẹ gbàgbé orò ìdílé bàbá yín. mi ò lè gbàgbé o. kí lóòrò tẹ́ ń ṣe ní bàbá yín. orísun mi nù. orísun bí tí mo ti wà ní àárọ̀ bàbá tó bí mi tó pálọ̀ yìí òtí ó mọ ọmọ nǹkan tí ń ṣe ńgbà tó mú mi tó ní kí lọ kọ́ kéwú òun bọ̀ wọ́n ní kọ́mọ tẹ̀lé lọ kọ́ kéwú èmi nìkan wá ní mùsùlùmí táwa nú àwọn ọmọ. ní ọmọ bàbá gbogbo wọn oníṣẹ̀ṣe ni wọ́n. ìdílé tèmi nìkan nídìí tèmi báyìí àwọn ọmọ tí mo bí ní mùsùlùmí ti wá jẹ nílé. ẹ sì mọ̀ pé mùsùlùmí yẹn ẹ̀sìn àtọ̀húnrìn wà nù ṣùgbọ́n nǹkan jẹ́ pé ọjẹ́ ti wá ń bì tí wọ́n fi fún wa nílẹ̀ káàró òjìire òun ní tẹ́yìn ṣe. bẹ́ẹ̀ ni o mo jẹ́ iṣẹ́ tí èmi yàn láàyè mo dìde lọ kọ́ ní Kwara ọdún méje mo lọ fi kọ́ Kùránì ní Kwara. lẹ lọ kọ́ Kùránì ọdún méje lẹ fi kọ́ Kùránì 1 2 3 4 5 6 7 ẹ kọ́ ẹ dẹ̀ mọ̀ bá ṣe ẹ mọ̀ díẹ̀ kì í ṣe díẹ̀. ẹ pèrún náà bó lẹ ṣe ń pèrún ẹ pèrún mo fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ni. Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah ashhadu anna muhammadar rasulullah hayya la salat hayya la salat hayya la falah hayya la falah Allahu akbar la ilaha illallah. ìyẹn ò dẹ̀ ní kẹ́ mọ́ ṣe oró ilé bàbá yín mistake tọ́pọ̀lọpọ̀ wá ṣe nù ṣé ẹ mọ̀ pé oró ilé bàbá tèmi àwa léegun tá à ń gbé ilé wa oró ilé bàbá wa nù mo sì jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ìkan òdì kan lọ́wọ́ tó bá ti mọ̀ ọlọ́run o olóògbé gbogbo sánmà àti ìka tó wà nú ẹ̀ ọlọ́run yìí kò pẹ́ méjì olóní òkè olóní lẹ̀lẹ̀ tó dá sánmà tó dẹ̀ dá kan tó wà nú sánmà tó dá kan tó wà nílẹ̀lẹ̀
ó lóun dá tinú omi ó lóun dá ti sánmọ̀ ó lóun dá ti lẹ̀lẹ̀ ó ní lọ́jọ́ kan ó dẹ̀ túnjọ́ kan kúlúmọ́nà léha fáání wáyà bùkọ́ wàjúrò bùkọ́ sílé jàlálẹ̀ wálé ká ó ní ká tó wá rántí o pé gbogbo nǹkan tí ń bẹ nílẹ̀ àti sánmọ̀ yóò tán kúlúmọ́nà léha ni ó ní yóò tán yányán fáání wáyà bùkọ́ ó ní yóò kú ọlá ẹ̀mí Ọlọ́run nìkan lórí ilẹ̀. ìyẹn ò ní kẹ́ lọ Mẹ́kà kẹ́ mọ́tò bọ́ọ̀gùn yín mọ́ wọ́n ṣe ẹ bọ̀ torí ọ̀nà bí ìbẹ̀lẹ̀ bí ń sí. bàbá ẹ kú làákàyè inú mi dùn ìṣẹ̀ṣe pọ́nbélé gan nu pásítọ̀ tí ń jẹ́ Ògúnmọ́dẹ́dé tàbí tí ń jẹ́ Jésù tí ń jẹ́ Ifá ṣeun tó wá sọ rẹ̀ di Jésù ṣeun. ìgbàgbọ́ ní kẹ́yẹ̀ má ṣòro lé bí èmi ṣe ń jẹ́ aláwòdé ní ìsìnkú wọn a sọ pé oní Jésù dé sọ́jọ́ra wọn ṣe méjèèjì jọra ilé awo dẹ̀ náà bí wá sí awo ni bàbá mi awo ni ìran mi kí wọ́n á ní Jésù dé kí wọ́n á mọ̀ pé ní aláwòdé mọ́. ṣé ààrẹ aláàjì tó kọ́fà ni wọ́n lọ dójú ẹ̀ wọ́n ní Ifá bàbá ẹ̀ ń bọ́ lóko dànù sí ó wá lóru ojú tó ọ̀nà ẹ̀ ó lè wá wò lóòótọ́ pé báwo náà ṣe mọ̀ pé dáàdi ń bọ fáńgbà lẹ́tọ́ wà láyé ìdí Ifá lòun ti jáde wá ìwọ ṣe ń jẹ ẹsìn ó kọ́ọ̀sì sí. ọ̀bàrà méjì àwo ló ń ṣe àwo ìṣẹ̀ṣe làgbà àwo ọláwọlé aláwòdé àwo ni o àwo ìṣẹ̀ṣe làgbà àwo bẹ̀bára wo kẹyọ̀ máa wo àwo ìṣẹ̀ṣe làgbà àwo.